Olúwa Ẹlẹ́dàá nìkan ló mọ yonka àwọn orúkọ rẹ̀ kò wá sí nínú sunnah wípé àwọn orúkọ eléyìí tí ẹ̀rí tó wá tó máa sọ pé huwa Allah ar-Rahman ar-Rahim al-Malik al-Quddus as-Salam al-Mu'min al-Muhaymin al-Aziz al-Jabbar ètò wa nù hadith yẹn tó ń fi ka 99 kí ẹ ṣe sunnah Nabi sallallahu alayhi wa sallam ló mú wa ọ̀kan nínú àwọn ẹni tó gbẹ̀gbà wá òun ló ṣírò rẹ̀ bẹ́ẹ̀ èyí tó pọ̀jù nínú àwọn orúkọ bẹ́ẹ̀ ni wọ́n wá nu al-Qur'an àbí sunnah àmọ́ àwọn àsáwọ̀ wọ̀ bẹ̀ àsáwọ̀ à ń pè ní kíni idraj kéèyàn mú nǹkan wọnú ọ̀rọ̀ idraj àsáwọ̀ mudraj àwọn àsáwọ̀ wọ̀ bẹ̀ kò sì sí nínú sunnah kẹwàá jókòó tẹ́lẹ̀ ń ṣe díkìrì wọ́n sọ pé huwa Allahu Allah arrahmanu Allah arrahimu Allah bídà kò sínú sunnah yóò máa jọ kankan létí ẹ̀ tó rọ̀ mọ̀ kankan pẹ̀ sí kí tẹ́ntì sẹ́ńtọ́jú àlódò bídà kò sínú lànà Nabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam wọn làwọn ti ṣe láàárọ̀ yìí lásàlátù bí ẹ bá ṣe ẹ jáwọ́ bẹ̀ ó ti gbọ́ bó sì máa lo àwọn orúkọ àti sọ́lẹ̀ kan wọ́n fẹ́ kọ́ kẹ́mi bó ni màá ṣe sọ ya rahmanu irhamni arzikì mọ̀ ń wá ya razaqu ẹ máa ń parí ẹ aha wọ́n fẹ́ kó lu ọ́ là mí ẹ sọ fún mi ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ ẹ rán mi létí àwọn tó ń ma kí ó ń tó gbé ni mọ̀ ń fẹ́ kó lu ọ́ là mí ọ̀dọ̀ ẹ máa dáhùn lóṣù tí ń bọ̀ iná rẹ ti sọ ya salamu sallimni ya salamu sallimni so bẹ́ẹ̀ oore púpọ̀ lèyàn rí wàláì oore púpọ̀ nǹkan tó ṣe alhamdulillah atúnláwọn tíra tí àwọn olùmọ̀ ti gbìyànjú tí wọ́n bá wa yọ 99 nínú àwọn orúkọ Allah àwọn ètò dájú tí ò sí pé hadithi tí ò ṣe déédéé yẹn ló mú wa tí wọ́n bá ti wá mọ̀ tó bá nírú rẹ̀ nítorí ó ṣe ni pé wá ẹni tó máa kí ó tí ẹ dákun àwọn orúkọ yẹn bá ń túmọ̀ wọn tó bá ti wá mọ̀ túmọ̀ wọn ọmọ wa pé wọ́n tún kọ́ kápọ̀ fẹ́ fi orúkọ yìí tọrọ bí àpèjúwe ya rahman irhamni bó la sọ pẹ̀lú orúkọ eléyìí àbí òye wa yóò bẹ́ẹ̀nù nǹkan tí wọ́n ràn wá lọ púpọ̀ àti ní tá a fi máa ṣàdúà tádùá ó fi tètè máa gbà. so ẹ̀yin tẹ́ ẹ máa kí ó tán bá bí yẹn dákun ẹ má sàáhùn torí pé ẹni tí ó mà òun náà ké sí pé òwú kọ́ máa mà àkọọ́lẹ̀ ni àmọ́ alhamdulillah òun náà ti tají pé ìwọ̀nba tó ń bá lè mà kó òun tó kú òun fẹ́ mà ẹ má sàáhùn tẹ́ ẹ mà fún wa ẹ ràn wọ́n lọ́wọ́ a sì ń bẹ Allah kọ́ bọ́ sínú ọ̀kan náà àwọn òwe tá à ń túmọ̀ náà káfí lè túmọ̀ rẹ̀ fáwọn èèyàn kó lè ṣàǹfààní bẹ̀. kò sí tàbí ṣùgbọ́n àwọn nǹkan yẹn nínú àwọn nǹkan tí ó wúlò tí ó ṣẹ́kù fún wa ni. ó mọ̀ wọnú àkọọ́lẹ̀ kó ń pe Allah pẹ̀lú àwọn orúkọ rẹ̀ ó pè pẹ̀lú orúkọ rẹ̀ báyìí ó pè pẹ̀lú orúkọ rẹ̀ báyìí ó pè pẹ̀lú orúkọ ládàlá. a lè fi ọwọ́ ẹni tí ń pàlìjànú tí ń pe kìnnì kan rọ̀hání tí ń ṣẹbọ sí Allah ń pàlìjànú ní rọ̀hání kò bá jẹ́ rọ̀hání náà alẹ́ bọ́ ló ń ṣe a lè fi wọn wéra wọn eléyìí jẹba.